Otasansan rédíò and TV. eléyìí tá a wá rí yìí ó ti fi hàn yìí pé bàbá Mohbad ó ti wọ stúdíò ó ti ṣe orin lẹ́yìn ikú ọmọ rẹ̀ léyìí tí ó fẹ́ gbé jáde. Oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ti wá ń sọ̀rọ̀ ò ní wọ́n ti ń fi èrò tí wọ́n hàn lórí bí bàbá Mohbad bó ṣe sọ wípé òun fẹ́ gbé orin jáde fún lẹ́yìn ikú ọmọ òun. Ẹ jẹ́ ká wá gbọ́ èrò àti ìwòye àwọn èèyàn lórí orin tí bàbá Mohbad tí ó fẹ́ gbé jáde yìí. Ẹnìkan ní a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. A kí yín ẹ kú fẹ́ tí ẹ ní sí wa. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Èwo la tún mú wá, kí la tún mú wá fún yín lórí ìkànnì wa. Eléyìí tá a tún mú wá, òun náà ni graphics kan tí mo rí lórí ẹ̀rọ ayélujára Facebook nípa bàbá tó bí gbajúgbajà olórin hip hop ìyẹn tó dolóògbé ní nǹkan bí oṣù mẹ́ta mẹ́rin sẹ́yìn, ìyẹn Ọládìméjì Promise Aloba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Ẹni tí í ṣe bàbá Mohbad ó ní mo rí graphics kan eléyìí tí ẹ̀yin náà ń wò yẹn, bí mo ṣe rí lórí Facebook òun náà mo ní ó yà mí lẹ́nu, ó ṣe mí bákan wípé ṣó lè jẹ́ òótọ́, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́. Kí ni graphics yẹn, kí ni ó ń sọ, kí ló wà nínú graphics yẹn? Ohun tí ó wà nínú graphics yẹn ó ní pé wọ́n ní bàbá Mohbad wípé ó fẹ́ release album bíi tribute album, orin tó kọ fún ọmọ rẹ̀ nípa bí ó ṣe dolóògbé, orin tó kọ lẹ́yìn ikú ọmọ rẹ̀ wípé ó fẹ́ gbé jáde, pé ó fẹ́ ṣèfilọ́lẹ̀ rẹ̀, ó sì fẹ́ tà á. Ó wá ti ní bákan wípé ṣó lè jẹ́ òótọ́, ṣó lè rí bẹ́ẹ̀, ṣé lóòótọ́ ni? Tó bá rí bẹ́ẹ̀, ṣé bó ṣe yẹ kó rí? Òun náà nìyẹn. Ó yà mí lẹ́nu. Ilé-iṣẹ́ tí ó gbé bàbá Mohbad jáde òun ni wọ́n pè ní Last Soul Music and Film International. Orúkọ álbọ̀mù yẹn òun ni wọ́n pè ní ìtùnú ìyẹn Comfort. Òun ni wọ́n pe orúkọ álbọ̀mù tí bàbá Mohbad tó fẹ́ gbé jáde yẹn, tí wọ́n pè ní Tribute Album to My Son Mohbad. Ilé-iṣẹ́ Last Soul Music and Film International òun ni ó gbé orin yẹn, ó ní ó ṣe orin yẹn jáde, òun ló kó papọ̀. Ṣùgbọ́n ilé-iṣẹ́ Mosebọ́látán Music kìíní kan òun ni ó fẹ́ tà á, òun ló sì fẹ́ pín káàkiri. Nígbà tí mo rí graphics yẹn ó ṣe mí bákan, ó yà mí lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀? Ṣé lóòótọ́ ni? Ṣé bẹ́ẹ̀ ni? Tẹ́ bá dẹ̀ gbàgbé, lẹ́yìn ikú Mohbad òun ni oríṣiríṣi awuyewuye òun ló ti súyọ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan bàbá Mohbad pé bí ipa tí bàbá Mohbad tó kó lórí lẹ́yìn ìgbà tí ọmọ rẹ̀ kú yẹn, pé kò dára tó, nípa bí ó ṣe yára gbà pé kí wọ́n yára lọ sin ọmọ yẹn. Àwọn kan wọ́n dá bàbá Mohbad lẹ́bi nípa bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ làwọn kan dá ìyá Mohbad lẹ́bi wípé ìyá Mohbad pé ó náà wà lára àwọn tí a lè pé ó jẹ́ kí ikú Mohbad kó tètè yá bí ó ṣe yá yẹn, látàrí wípé kò sí
lọ́dọ̀ àwọn bàbá rẹ̀, kò wà pẹ̀lú bàbá rẹ̀, pé bàbá Mohbad àti ìyá Mohbad pé wọn ò wà papọ̀, pé àìwà papọ̀ bàbá àti ìyá Mohbad pé ó wà nínú tó tètè ṣokùnfà ikú Mohbad, pé ó wà lára àwọn tí ó jẹ́ kí Mohbad kó experience, kó kojú àwọn wàhálà tí ó kojú yẹn, pé tó bá ṣeé ṣe, tó bá jẹ́ pé bàbá Mohbad àti ìyá Mohbad wà papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya nínú ilé, tí ìfẹ́ àti ìṣọ̀kan tí ó wà láàrin àwọn méjèèjì ni, tí ìbáṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí tọkọtaya, wípé kò bá mọ̀ ti pé Mohbad ò bá mọ̀ ti kojú irú àwọn ìṣòro àti ìlàkọjá tí ó dojúkọ yẹn lẹ́nu iṣẹ́ orin tí ó yàn láàyò. Awuyewuye yẹn lọ nígbà yẹn, ṣùgbọ́n lẹ́nu awuyewuye yẹn náà ni bàbá Mohbad ló ti ń fi orin sọ̀rọ̀. Lẹ́yìn ikú Mohbad tó bẹ̀rẹ̀ sí kọ orin, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ojú àánú wo bàbá yẹn, tí wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn nǹkan ránṣẹ́ sí bàbá Mohbad, débi pé iléeṣẹ́ kan gan wọ́n tọwọ́ bọ ọ̀rọ̀ yẹn nígbà yẹn, wípé tí wọ́n ti ọwọ́ bàbá Mohbad bọ̀wé pé kò gbọdọ̀, pé kó má tí ì ṣe orin, pé kò gbọdọ̀ ṣe orin kankan tàbí kọ orin kankan nípa tó jẹ mọ́ ikú ọmọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, kó tó di pé Oríyọmí Hamzat ó padà lọ́wọ́ sí ọ̀rọ̀ àjọsọ bàbá Mohbad àti iléeṣẹ́ yẹn nígbà yẹn. Ṣùgbọ́n eléyìí tá a wá rí yìí, ó ti fi hàn pé tó bá jẹ́ pé lóòtítọ́ ni ó ti fi hàn yìí pé bàbá Mohbad ó ti wọ studio, ó ti ṣe orin lẹ́yìn ikú ọmọ rẹ̀ léyìí tí ó fẹ́ gbé jáde. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ̀rọ̀, ni wọ́n ti ń fi èrò tí wọ́n hàn lórí bí bàbá Mohbad bó ṣe sọ wípé òun fẹ́ gbé orin jáde lẹ́yìn ikú ọmọ òun. Ẹ jẹ́ ká wá gbọ́ èrò àti ìwòye àwọn èèyàn lórí orin tí bàbá Mohbad tí ó fẹ́ gbé jáde yìí. Ẹnìkan ní, all of you abusing the bàbá Mohbad father now. In the next 5 years, most of you would have forgotten Mohbad. Where is that grain? If this is the way God will use his father to immortalize Mohbad's name, let it be. It is not that the man ventured into music after his son died. He has been there even before Mohbad. This life, everything belongs to God. Let the man use his song to belong to God. Let the man use his song to appeal to God for justice for his son. Ẹnìkan ló sọ yẹn o. People are not reliable. They will falter soon. This is my opinion. Ẹnìkan ló sọ yẹn. Ẹnìkan ní, I like that he want to uphold the glory of his son who knows him. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní, I wish you best of luck, sir. God will help you and bless you, sir, in Jesus' mighty name. Amen. Ẹnìkan ló sọ yẹn. Ẹnìkan ní, God is in perfect control, so ìmọ́lẹ̀ keep on. Ẹnìkan ló sọ yẹn o. Ẹnìkan ní, Baba Mohbad, may God hold you and console you, because he who swear a soul know where it pay him. May God be your strength. Ẹnìkan ló sọ yẹn o. Ẹnìkan ní, Almighty God shall comfort you in all sides. Ẹnìkan ló sọ yẹn o. Ẹlòmíì ní, this is so. Ẹnìkan ní, all people no go say you use your son glory self with this. Ẹnìkan ló sọ yẹn. Ẹnìkan ní, too early. Why this for now? You said you want justice for your son. Something is wrong with you, Baba Aloba. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní, this man is not normal at all. Ọ̀gá o. Ẹnìkan ní, this man needs to be arrested. Ẹnìkan ní,
Naira Marley and Sam Larry must hear this. Malian record label await you. Ẹnìkan ló sọ yẹn. Ẹnìkan ní I don't understand this man at all. Ẹnìkan ní this is too early for an album to be released. Baba Mohbad. Ẹnìkan sọ yẹn o. Ẹnìkan ní what type of father is this? We need to speak the truth. Abba, enough is enough. Ẹnìkan ló tún sọ yẹn. Ẹlòmíì wá ní this man is something else. Ẹnìkan tó ní this man won't use Mohbad's sign now. One use Mohbad's sign now. Ẹnìkan ní that is good, courageous, love it. Ẹnìkan ní God understand everything that happened. May Mohbad soul rest in peace. Please pray for him. Ẹnìkan ní I can't believe this. Can this be true? Ẹnìkan ló ṣe bí ìbéèrè ní tiẹ̀ báyẹn. Àwọn èèyàn pọ̀ tí wọ́n sọ̀rọ̀. Èrò àwọn èèyàn àti ìwòye àwọn èèyàn òun náà ni ẹ̀yin náà ti gbọ́. Òun láti mú wá fún yín yẹn lórí àwo orin album tí bàbá Mohbad tó sọ wípé òun fẹ́ gbé jáde, tó fẹ́ release lẹ́yìn ikú ọmọ rẹ̀ tó pè ní tribute to my son Mohbad. Tó ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀dẹ̀ ń gbọ́ wá, tẹ̀dẹ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ lórí ọ̀rọ̀ ikú Mohbad àti ohun tó ń padà ṣẹlẹ̀ lẹ́yìn ikú Mohbad. Kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín lórí eléyìí tá a tún mú wá yìí wípé bàbá Mohbad, bàbá tó bí Mohbad gangan, Aloba, wípé ó fẹ́ gbé àwo orin jáde, album, ní ẹ̀yìn ikú ọmọ rẹ̀. Só bójúmu, só yẹ, só tọ́, só yẹ kó jásìkò yìí? Só yẹ kí bàbá Mohbad gan, só yẹ kọ́kàn tí ẹ̀rọ nípò òun ó gbé àwo orin jáde ní tribute ọmọ òun tó dolóògbé? Àti pé tó bá kàn tiẹ̀ pé ó yẹ kó gbàwo orin jáde lótìtọ́ àti lódodo, só yẹ kó jẹ́ irú àsìkò yìí? Sí irú àsìkò yìí òun ló yẹ kó jẹ́? Àbí kí ni ẹ̀yin rò? Tí bàbá Mohbad ò bá ṣe léyìí, ta ló fẹ́ ṣe é? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí eléyìí tá a tún mú wá yìí. Ẹ fi ránṣẹ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, kájọ kà á, kájọ gbé yẹ̀wò. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Thank you. God bless you.